Ọlọ́run jẹ́ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlà ní Ọlọ́run jẹ́ ní kọ̀ṣítì. Jẹ́bẹ́ lọ́pẹ́ kò ní wà ní abẹ́jọ́ lọ́pẹ́ àrà mi nínú ẹni. Jẹ́bẹ́ lọ́pẹ́ kò ní wà ní abẹ́jọ́ lọ́pẹ́ àrà mi nínú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ó láwọn kẹ́nikẹ́ni ní orúkọ ìrẹ́. Tàkàlítù ọmọ táàdì ṣe ọmọ bá àtúlà. Kòsàkìsọ́ ọ̀dọ́ ọmọlúlá ọlọ́mọ plenty foundation. Wọ́n rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn lọ ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty and spiritual. Ọlọ́run ṣọ́ni tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlà ẹni Ọlọ́run ṣọ́ni kò ṣe sí ìṣubú. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́gbà ẹ̀rọ mi nínú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́gbà ẹ̀rọ mi nínú ẹni. Oṣù kẹ́nikẹ́ni, ọlọ́run kẹ́nikẹ́ni ní orúkọ rẹ̀. Ọmọ náà ẹ̀rù kò jọ. Ọmọ gbogbo ọmọ ṣògo. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́ta tẹ́tọ́mọ́ bísí wọn sì tú ẹ̀ sí o. Ọlọ́mọ plenty, ìyá ọlọ́mọ plenty. Ọmọ náà kọ̀ nílé iṣẹ́ ni ọmọ kápọ̀ pàwọ́ kápá jẹ wá. Káfọ́ gbèdé gédé ọwọ́ kọ̀ nílé iṣẹ́ ni mo lé. Ọlọ́run jẹ́ ní tàkàlítù àmọ̀kẹ́ ọba àtúlà ẹni Ọlọ́run jẹ́ ní kọ̀ṣítì ìṣubú. Jẹ́bẹ́ lọ́pẹ́ kò ní wà ní abẹ́jọ́ lọ́gbà ẹ̀rọ mi nínú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́gbà ẹ̀rọ mi nínú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ọlọ́run kẹ́nikẹ́ni ní orúkọ ìrẹ́. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni, ọmọ tadé ṣe ó láwọn sẹ́nikẹ́ni ní orúkọ ìrẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ tàdé ṣe ní fèsì lọ́wọ́. Ọlọ́mọ pẹ́ntì. Ọmọ tàdé ṣe tàkàlítù. Ẹ̀fúnṣà ayọ̀ ọmọ bá tù lànà fèsì lọ. Ọlọ́mọ pẹ́ntì foundation. Bẹ́ẹ̀ ṣe ń rán wọn lágbẹ́yìí lọ́wọ́. Ọlọ́wọ́ máa ràn yín lọ́wọ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Ó wáyé pè mí náà. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tó bá jẹ́ spiritual problem ló bá ní lọ́gbọ́mọ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Ó jẹ́ herbal problem ló bá ní lọ́gbọ́mọ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó,
Mo kí gbogbo wa kú déédéé wòyí o. Mo mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀. Àwọn kan ń pè mí nítorí pé péèjì ní problem. So wọ́n lọ ń pè láti inú kíní pé àwọn rí program tó ń lọ. Ṣùgbọ́n wọn ò rí mi. Ẹ máa rí mi náà ni. Ẹ máa rí mi sówó sọ́mọ ẹ̀mí gígùn àtàlàáfíà. Orí wall ni mo wà. Mo dẹ̀ ti ṣe awareness yẹn wípé orí wall mi ni mo ti ń ṣe program lénìí. Ẹ má bínú, ó máa sọ̀mọ́nì máa lọ́kọ́ díẹ̀ láti pe àwọn èèyàn wá síbi tí ó yẹ kí wọ́n ti wo ètò yìí kọ́lọ́wọ́n ọba kó fún wa ṣe. I really don't know, but gbogbo ẹ̀yọ́ lọ́hùn, gbogbo ẹni tó bá ń ṣe nǹkan tó bá wùn kó ní kálukú tẹra mọ́. My page has been tampered with and I've been working on it. I don't know why I can't bring my guests on live. So ẹ̀yin tẹ́ bá ti rí mi lórí story, ẹ join mi níbí. Mo ti ṣe awareness yìí kọjá. So I don't know why you are all still here. Don't know why you are all not here and still calling me to know where I am. So ẹ jọ̀ọ́, orí page ni orí wall ni mo wà. Ni mo ti ń streamline. Àwọn èèyàn dẹ̀ ti wà ńbẹ̀ already. So I have to share it to some people. It is well. It is well. It is well. Alàgbà tá máa gbé wá lónìí, bàbá mi nínú Olúwa tí mo máa gbé wá lórí awuyewuye tó ń ṣẹlẹ̀. Lórí ìlú Òjòkòrò ni mo ṣe máa gbé bàbá mi Ọba Rilwan wá. Ayé ò ní bá wa lórúkọ jẹ́. Ayé ò ní bá wa lórúkọ jẹ́. Ṣé mọ̀ pé ẹlòmíì wọ́n á kàn wá sí orí Facebook. Wọ́n á rò pé bóyá àwọn fẹ́ pa owó ni. Láì mọ̀ pé owó tó rò pé òun pa yẹn, owó ègún, owó ọ̀fọ̀. Òun ni owó tẹ rò pé tẹ́ ẹ ṣe bí bóyá ẹ̀ ń pa. Owó ègún, owó ọ̀fọ̀, owó ìbanilórúkọ jẹ́. Òun lẹ́ ń pa, kì í ṣe owó gidi lẹ́ ń pa. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣọ́ra. Oríṣiríṣi nǹkan ló ti lọ lórí social media lórí ọ̀rọ̀ bàbá yìí. Wọ́n ní ìyẹn Awíkonko ló sọ bẹ́ẹ̀. Ó ní ọba Òjòkòrò ó ló ní kànga tó fi ń pààyàn tó ń rí wọn mọ́. Esabod náà gbé tiẹ̀, ìyẹn ò tiẹ̀ ṣe tiẹ̀ ní program náà. Ìyẹn fi tiẹ̀ sọ̀rọ̀ jáde ni. Ó fi tiẹ̀ sọ̀rọ̀ jáde ni pé Ọba Rilwan wọ́n ní ibi tí ó ní kànga nílé tó ti ń pa èèyàn tó ń dúnbú wọn tó dẹ̀ ń rí wọn mọ́lẹ̀. Ibi tó clever dé ó ní alleged. It's all well and good. Ẹ rántí wípé abanijẹ́ ènìyàn lọ́jọ́ tó bá dẹ́kun àti ba ènìyàn jẹ́, ọjọ́ náà la máa ṣe kíni, la máa bàwọ̀ ti ká lára ẹ jẹ́. Kóníkálùkù máa tẹra mọ́ nǹkan tó bá mọ̀ ṣe nílé ayé yìí. Àkàndá, ọ̀gbẹ́ni Abẹ́fẹ́, mo kí ẹ pé o kú iṣẹ́ takuntakun. Iṣẹ́ ló ṣe. Ṣùgbọ́n rántí wípé abánidá kò ní bá ní débẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn abánidá kan wọn kì í bá ní débẹ̀. Torí ìwà ìbàjẹ́ yìí ó pọ̀. Nǹkan tí mo dẹ̀ fi ṣe, tí mo fi gbé ètò yìí kalẹ̀ ni pé ó ti ń ṣe lemọ́lemọ́. Bẹ́ẹ̀ ni ó ti ń ṣe lemọ́lemọ́. Ọba kan ṣe léyìí,
ọba kan ṣe tọ̀hún ó ti ń ṣe lemọ́lemọ́ ó ti ń pọ̀ jù òun ló mú mi sọ pé kí bàbá kọ́ wá ṣe kí ni kọ́ wá sọ tẹnu wọn lórí ètò yìí kọ́ wá sọ tẹnu wọn torí o lè rò pé bóyá ẹnìkan ṣo ló ń bà lórúkọ jẹ́ láì mọ̀ wípé àwọn tó ń ba orúkọ wọn jẹ́ ó ti pọ̀ ju ẹ̀mí ẹ lọ ṣẹ̀dẹ̀ wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí oníkálùkù bá máa bẹ̀rẹ̀ sí ní jìyà ọ̀rọ̀ tó sọ àti ìwà tó hù apá ẹ lè má kà apá ẹ lè má kà apá ẹ lè má kà rárá torí nígbà tí ìwọ Awíkonko máa wo libẹ bàbá mi kí ti gbé o ẹ máa wo ẹyí ẹ bá mi pín fọ́nrán wí o ẹ bá mi pín torí n ò sí lè kó di bíi tí mi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ n ò sí libẹ ibòmíì lè tí mi ṣètò lónìí ikú ọ̀kan ṣẹlẹ̀ ló fà á kí tó mi ṣètò libí torí mo fẹ́ gbé ògbólì kábíyèsí aláyélúwà ọba Òjòkòrò lè máa gbé wá yìí máa wá ṣàlàyé ikú ìṣẹ̀lẹ̀ òwú àti èèyàn rẹ̀ ikú ìṣẹ̀lẹ̀ kan fún omi pànìyàn omi wọlé omi jalè omi fàwọn lè díya èmi ṣẹ̀mọ̀ wípé ìbàjẹ́ ọ̀rọ̀ là ẹyé ẹ bá mi pèrò sọ́kọ̀ ẹ bá mi pọkọ̀ sérò kọ́kọ́ máa ṣàmá ti wà lófo ibi ikú ìjẹ́rìíwẹ̀ ọkọ̀ wa ò gbọ́dọ̀ wà lófo ẹyé o gbogbo ọmọ Àwórì lílé lóko lè yóòdì ẹ wá bá mi dá sọ̀rọ̀ yẹ wá gbọ́kú yìí bàbá wa máa wí o mi mọ nǹkan tó dé táwọn ganan ò ti sí ìsìn bí báyìí I'm going to cancel this thing jare because I can't force myself to be of aid to anybody ọmọ wọn tó yẹ kó ti set kinní fún I don't think ọmọ yẹn gan ó ti set àwọn náà dẹ̀ pick date fún mi and I'm a very busy woman I can't waste all my time and my day on something that will not I'm not pleased. I'm not pleased at all. I'm giving next 10 minutes. If I can't see Baba or any of his children online, I'm going to cut it off. So kó máa lọ rán pẹ̀lú àwọn tí wọ́n mú tó fẹ̀sùn pípààyàn kó máa lọ rán pẹ̀lú wọn. Kó máa lọ rán pẹ̀lú wọn. So I'm trying my best to help everybody as ọmọ Àwórì. But if they cannot help themselves, well, it's all well and good. So I'm giving the Baba few minutes, and if I don't see him, I'm going to cut off everything, and I will not bring him back on this program again. Ètò ń tò jàre bàbá mi, ètò ń tò ẹ ṣeun gan ni. Hello, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ẹ má waste time mi. Mi ò rí bàbá, mi ò rí ẹni tó sọ pé òun máa wá sórí péjì. Jesus Christ, I've told you everything. I send you link. Link wà níbẹ̀ yẹn. Ṣé bí tẹ́ ti fẹ́ ṣe nǹkan náà láriwo tí ń dùn yẹn máa cut off studio mi o.
ṣe máa bíyàn nínú nìyẹn. Ẹwọ ẹni tí mo ti ń bá sọ̀rọ̀ for the past 3 days tó wá ń bèèrè lọ́pẹ́ báwo ló ń ṣe máa link. I've sent him everything. Ṣe máa ń jẹ́ kí inú máa bíyàn nìyẹn jàre. Ẹ máa sọ pé ẹ mọ nǹkan ṣe, a máa gba wájú, ẹ máa gbẹ̀yìn. What? Well, if you want to defend your area, you have to bring whatever you have, bring it to me. You don't need to insult me, please. You don't need to insult me. I saw something that is going on something, and now that I'm here, so if you have something to say, if you have something, reach out to me. Then I will see what I can. Mi ò kì í ṣe ẹni tó ń fárí apá kan dá apá kan sí. Mi ò kì í fárí apá kan dá apá kan sí. Nǹkan tẹ́ bá pè mí sí ni mo máa jẹ́ sí. Ṣó ti yé yín? So don't insult me and don't pin what is not mine on me, please. If you have anything, my phone number is +32 488 259 707. Get across to me on WhatsApp, please. I will not tolerate anybody to start abusing me here. Okay? I'm here for peace. I am here for peace. I will never appreciate anybody to destroy anybody's property. I'm not here to be on anybody's side. Show ye Awikonko gbogbo nǹkan tó sọ lèmi náà ni mo ṣe jáde, and ọ̀rọ̀ àwọn balọ́balọ́ba ó ti ń pọ̀jù, ó ti ń tẹ̀léra wọn lemọ́lemọ́, and ti pé kànga wọ́n ṣe kí ni wọ́n pààyàn síbẹ̀, wọ́n rí àwọn tray rẹpẹtẹ ń bẹ̀ gbogbo ẹ̀. I have all the videos of the place and everything. Kábíyèsí àwa fẹ̀rọ̀ ẹnu ara wọn wá fi ṣàlàyé fúnra wọn. Tí ẹ̀yin náà bá ní nǹkan kan tẹ́ máa sọ, ẹ cross mi, ẹ get in touch pẹ̀lú mi. What am I complaining? Sharing sí àwọn nǹkan tí mo sọ rẹ̀. Am I complaining on anything? Let me, please, I'm going to start blocking you if you want to be attacking me. If you want to be attacking me here, I'm going to block you. Okay? What am I complaining about? I don't even understand what is going on here. I'm going to cut off everything and let Konikaluku ẹ máa lọ fọ́ra yín lórí. Ẹ jọ̀ọ́ mi ò rí ẹni tó sọ pé Kábíyèsí is online. I cannot bring you on live. I cannot bring you because I can't see you. Mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́, alàgbà Olúbùnmi Olúṣọlá. Mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́. Èèyàn ṣá máa gbọ́ nǹkan tẹnu ẹnìkíní tẹnu ẹnìkejì. Nǹkan táwí kóńkó sọ òun ni mo gbọ́.
ṣẹ́dẹ̀ mọ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí kinní yìí oníkálùkù ní àgbékalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣó ti yé wa. Oh, okay, bàbá mi, thanks a lot. Thank you, because gbogbo kinní yẹn kàn wá at the same time ni. Bàbá mi ò ṣe jàre Afọlábí Ọláyẹmí. I appreciate you. Thank you. Okay. Mi ò rí yín o. Kí ló dé tí mi ò tún rí wọn bí báyìí? Kí ló ṣẹlẹ̀ sí péjì mi? Mi ò rí yín o. Ẹ̀yin lẹ wà blank mà kábíyèsí ti wà online. Òun náà ni mo ń sọ yìí, mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan tí mo ṣe kúrò lórí péjì tí mo ṣe wá síbi báyìí náà nìyẹn. Mi ò rí yín o. Ẹ rí mi. Àwọn ọ̀rẹ́ yìí bọ̀ kábíyèsí ti wà online. Èmi náà rá wọn náà. Èmi náà rá wọn náà. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Kábíyèsí ti wà online. Òun náà ni mo ń sọ yìí, mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan tí mo ṣe kúrò lórí péjì tí mo ṣe wá síbi mi ò rí anything. Tọ́ a máa fi ètò yìí sígbà míì ni because mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò rí wọn ìtorí ẹ̀ ni mo ṣe kúrò lórí péjì mi. Mo ti rí kábíyèsí but bí báyìí ni mo ti ń rí wọn. Mo ti ń rí wọn lórí device, lórí different device. Hello, ṣé ń gbọ́ mi? Wọ́n tiẹ̀ ti kúrò pátápátá but nǹkan ìgbà tán fi wọlé lẹ́ẹ̀kan ni mò ń rí wọn yìí. Wọ́n dẹ̀ ti kúrò pátápátá. Nǹkan mà dẹ̀ ogún mà jà o. Ó dà. Táíwò, ó dàbẹ̀ ní pé nǹkan tá a máa ṣe ni pé màá pè wọ́n wọlé láti orí WhatsApp. I don't know. Mi mẹ́ni tó tamper pẹ̀lú device mi, pẹ̀lú page mi. Both the page and the wall now is not working at all. What is going on? Okay, mo ti mẹ́ni tó ṣiṣẹ́ yẹn. All right. It is well. Kí la máa ṣe ń sìn? Kí la máa ṣe? Ẹ jẹ́ kí n wò bóyá mo lè gbé bàbá wọlé látòrí WhatsApp. Tá a bá ṣáà rí wọn, àṣà dẹ̀ lè gbóhùn wọn. Hello, ma. Hello. Mi ò rí wọn lórí ẹjọ́ ariwo yín pọ̀ ń bẹ̀ yẹn. À ń gbọ́ yín báyìí, ma. Ẹjọ́ ẹ bá mi gbé ẹjọ́ tẹ́ṣẹ́rí téèyàn bá ń sọ̀rọ̀ lórí kinní wọn ò ní sí níbi tí èèyàn ti máa pariwo ọ̀kìnní bí gbogbo ayé ló ń gbọ́ nǹkan tẹ̀sán gbogbo wọ̀rọ̀wọ̀rọ̀ tó lọ́ńbẹ̀ gbogbo ayé ló ń gbọ́. Ṣó ti yé wa? Kábíyèsí wà lẹ́gbẹ̀ẹ́ yín báyìí, ma. Wọ́n wà lórí kinní. Ó dáa. Èmi rèé o. Mo ń gbọ́ ohùn yín ni mo need láti gbọ́ because mi ò lè gbé yín wọlé as a video. Ẹ jẹ́ kí n ṣe introduction because it's been something else since morning. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀ especially ètò lélẹ́yìí nígbà ìwáṣẹ̀ lórí ọ̀rọ̀ awuyewuye tí à ń gbọ́ tí mò ń gbọ́ ní orí ètò tó jẹ́ ẹjọ́ ṣẹ́rí ẹ lè máa gbọ́ mi kẹ́ ẹ tún máa sọ̀rọ̀ ẹ máa pa device kan tẹ́ fi ń gbọ́ mi ṣó ti yé yín torí gbogbo nǹkan tó ń lọ ń bẹ̀ yẹn ni mò ń gbọ́ mo dẹ̀ tún. Mo dẹ̀ tún gbóhùn ara mi tí bá ń gbóhùn ara mi
gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ayé ló ń rí o, gbogbo ayé ló ń gbọ́ o. So lórí ọ̀rọ̀ ìbàjẹ́ tí ọ̀gbẹ́ni alábòsí ọ̀dàlẹ̀ ènìyàn ọ̀gbẹ́ni Adéoyè Abẹ́fẹ́ tí a mọ̀ sí Awíkonko, lára àwọn ìwà tó hù yìí ni ohun tí, torí pé kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí fèsìfèsì nígbà tí o bá bọ́ sí ojú fọ́nrán tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan, rántí wípé ẹnìkan náà máa wà tó máa fún ẹ ní èsì. Eléyìí kò lè yà mí lẹ́nu torí pé bí ẹ̀yin ọmọ ènìyàn pàápàá jùwọ ìwọ Adéoyè Abẹ́fẹ́ tí ó jẹ́ Awíkonko, bó ṣe ti Sunday Igboho tí ó ti sí free tán, ó padà lẹ́yìn tí ó ti gba gbogbo nǹkan tó yẹ kí tó rò kó tọ́ sí ẹ, tó jẹ́ pé ẹ̀tọ́ ẹ. Nítòótọ́ ọ̀pọ̀ ènìyàn ló ti sọ oríṣiríṣi nǹkan ní ojú fọ́nrán lódì kejì ń bí pé kí n wá síbẹ̀ yẹn kí n wá wo nǹkan tí ọba kábíyèsí bàbá mi Rilwan ti Ojokoro tí wọ́n ṣe fún àwọn tí ó wà ní community. A máa mú ni níkọ̀ọ̀kan nítorí pé kí ni ìkọ̀ọ̀kan la máa ń yọ sẹ̀lẹ́kù. Awíkonko, ohun tó sọ jáde ló mú mi jáde sí ètò yìí. Eléyìí ni èsì sí gbogbo wórówótò tó ti sọ. Wọ́n ní ẹni bá bá ní débẹ̀ ló lè ṣàlàyé. Nǹkan tí èmi náà gbọ́ lèmi náà sọ yìí. Ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ tẹ́ tí ń bú mi láì jẹ́ pé ẹ tí mọ nǹkan tí mo fẹ́ sọ. Mo ní tí mọ̀ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ni mo fẹ́ sọ ni, bí ẹ̀ẹ́dẹ́gbèjìlá ni mo fẹ́ sọ ni, bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni, ẹ ti bọ́ sórí kíní ẹ ti bẹ̀rẹ̀ sí ní bú mi lónírúurú ọ̀nà. Gbogbo ara ni mo fi gbà nítorí pé iṣẹ́ Olódùmarè tí a rán mi ni mò ń ṣe. Ẹni tó bá ní ọ̀rọ̀ kó máa sọ nìṣó. Bẹ́ẹ̀ ni mi ò nílò láti wá síbẹ̀ tẹ́ bá yẹ pé èébú lẹ fẹ́ bú mi torí I know what you people are trying to do. You want to destabilize me. You shut up and listen to what the other person want to say as well. Then I'm a ni. You are not talking to a baby here. Mo lè ní baby face. I'm in my 60s. Okay, so you calm down before you start before you start sending me all these comments and abusive words. Okay, you calm down and listen to what Kábíyèsí himself has to say. Torí èèyàn méjì ò kí pàdánù rọ, okay? Ẹnìkan máa jàre, ẹnìkan máa jẹ̀bi. Ẹnìkan máa sòótọ́, ẹnìkan máa purọ́. Àwọn adájọ́ tí wọ́n dẹ̀ ń dájọ́, wọn kì í débi tí nǹkan ti ṣẹlẹ̀. Nǹkan tẹ́nìkíní sọ, nǹkan tẹ́nìkejì sọ, nǹkan ẹ̀rí tí ẹnìkíní sọ, ẹ̀rí tí ẹnìkejì sọ náà máa fi sọ̀rọ̀. Nítòótọ́ ẹ sọ pé wọ́n fọ́lé. Mo rí nínú fídíò tí Awíkonko sọ, tèmi dẹ̀ sọ bọ́bà sọ pé báwo ló ṣe lè rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ló máa ń fa nǹkan kan. Ẹ ò lè wá fà mí láti bí kí n wá wò ó. Ṣé nígbà tí Awíkonko tí ó gbé gbogbo tiẹ̀ jáde, ṣé ẹgbẹ́ wá síbẹ̀ yẹn ni? Torí o ní kí n come and see. You just calm down and keep your peace. Let the second party speak as well, okay? O lè wá wọ́ mi láti bí kò ní kí n wá sí. Kò sí ẹni tí ìtara jẹ́ kò sí lára ẹ̀. Bẹ́ẹ̀ mi tí mo ṣe jókòó yìí, ara ta mí, ìtara jẹ́ ta mí nígbà tí mo rí àwọn nǹkan tí ó bàjẹ́. Èmi ò kí sí níbi tó ti ń ba nǹkan jẹ́, ibi tó ti ń ṣe ni mo wà. Ṣóyé, so you just calm down, hold your peace, and let me hear from him. Then a máa wé gbogbo ẹ̀ papọ̀ ni. Èmi ò sí nínú ara àwọn, mi ò tiẹ̀ fẹ́ kéèyàn máa fọwọ́ ba nǹkan ènìyàn jẹ́ nítorí pé nǹkan tá a bàjẹ́ lénìí, 100 ọdún lénìí a lè má rí padà. Ṣó ti yé? So you people should just keep your calm, keep your peace, and stop, bantering words with me, sending me abusive words, sending me polite insults. I will not take it from anybody. Should this continue, I will block you. As I'm here as ìránṣẹ́ Olódùmarè tí mo fẹ́ pé kápẹ̀tù sọ́tún kápẹ̀tù sósì ká wá nǹkan tí a máa ṣe sí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ìtọ́ mú èmi tẹ́mi fi jáde gangan ni pé ńgbà tó ti di pé wọ́n sọ pé Kábíyèsí ọba Rilwan wọ́n sọ pé wọ́n pa èèyàn, wọ́n ju èèyàn sínú kànga. Awíkonko fúnra rẹ̀ ló sọ. Ẹ̀yin ọmọ ìlú yẹn náà lẹ́dẹ̀ máa sọ fún wọn bẹ́ẹ̀. Ẹ ṣé bàbá mi, ẹ̀yin lẹ máa sọ pé bàbá ó ń pa èèyàn, ó jù sínú kànga. Awíkonko ló fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀. Ó ní
bàbá ń pa èèyàn wọ́n jù wọ́n sínú kànga. Ọba kan láṣìírí tá a ṣe rán lọ́wọ́ tó fọ́yàn létí lójú títì. Ìgbà tí Sábọ̀dù náà máa gbé jáde ó ní bàbá ló sọ pé ibi táwọn lágbára dé àwọn lè pa àyàn kò dẹ̀ sẹ́ni kò síjọba tó máa mú àwọn sí. Bí ìbàjẹ́ orúkọ ṣe máa ń wá nìyẹn, bí wọ́n ṣe máa ń ba èèyàn lórúkọ jẹ́ nìyẹn. Everybody just hold your peace. Let me talk. Unfortunately, I can't bring him on live for everybody to see his countenance and the expression on his face. But we are going to listen to what he has to say. Then, so, Ọ̀gbẹ́ni Fẹ́mi Akíntúndé Ọlábọ̀dé, ẹ jọ̀ọ́, ẹ bá mi gbé sùúrù jẹ níbẹ̀ yẹn. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́, èyí tí mò ń bá sọ̀rọ̀ lórí kíní gbogbo nǹkan tẹ́ ń ṣe níbẹ̀ yẹn àti tó ń ṣe pínrín àti tó ń ṣe pínrín gbogbo ẹ̀ láyé ń gbọ́. Ẹ dẹ̀ mọ̀ kíní yìí ó máa lọ sórí YouTube. So bí ẹ bá ṣe fẹ́ kó rí ni, ẹ bá fẹ́ kó dọ̀tí, ẹ bá dẹ̀ fẹ́ pé kó wà okay, I've tried my best. Mo kí bàbá mi, damn, but mi ò tí ì bẹ̀rẹ̀ program. Ẹ sọ pé mi ò tí ì bẹ̀rẹ̀ program. Ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní da oríṣiríṣi nǹkan bò mí. That is not fair. It's not fair. You are destabilizing me. It's not fair. Kábíyèsí o bàbá. Ìyá mi mò ń dẹ lóhùn. Ẹ káàsán o, àfiyèsí o. Ẹ káàsán, àdúrà gbà wọ́n. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Wọ́n àrí bá ti ṣe wà lọ́nà gbégbá o. Àṣẹ o bàbá mi, àṣẹ o, àṣẹ o. Ò ní bá wọn ṣiṣẹ́ oníṣẹ́ o. Àṣẹ o. Mo kí yín káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀ lẹ́tọ̀. Orúkọ tèmi ni Ọmọ́tádéṣe fún Ṣayọ̀, ọmọ Sábìtù Ajílàrán ẹrùn òjèwé olóbùtú ìjẹ Ọbátúlà láti ṣeré Ọlọ́fin múlẹ̀. Oṣù Àkẹsán ni mí, ọmọ àgbò bí ọmọ ẹ káàbọ̀ sórí ètò. Aláyélúwà. Orí mi á gbé ẹ o, orí àwórí á gbé ẹ o. Àṣẹ bàbá mi. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn etí tó ń gbọ́ wa bí wọ́n ti rí yín. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn olùgbọ́ ètò yìí. Orúkọ mi ni Ọba Rilwan Olúwalámbẹ̀ Táíwò. Ọba ti ìlú Ojúkòrò àti Ìfàkọ̀ land. So ìyẹn jẹ́ pé ìlú méjì, agbègbè méjì ni ẹ jọba sí papọ̀. Bẹ́ẹ̀ni, local government méjì ni mò ń control. Local government méjì, àdúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. Now ó ti tó ọdún mélòó tí ẹ ti wà lórí local government méjèèjì yìí tẹ́ ti wà lórí àpèrè àwọn baba ńlá yín? Since 22 years ló ń bọ̀ lọ́nà yìí, tó bá di August. 22 years, Ogbó Atọ́ yín bàbá mi, Ogbó Aláwòrè, Ogbó Yes, 22 years. Ogbó Àkókò nìkó, Òtúfẹ̀. Ọ̀nà owó gangan lẹ fi bá Àwórì tán, nídìílé ìyá ni àbí nídìílé bàbá ni? Àti ìdílé ìyá mi àti ìdílé bàbá Àwórì ni wọ́n. Àwórì ti bó gangan? Number 1, Ìṣẹ̀rí Ọlọ́fin. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó. Ogbó Atọ́ ẹ̀ o. Ẹ̀yìn ọlọ́kọ̀ àti ìdìjàlè. Ogbó Atọ́ ẹ̀ o. Ògèdègèdè ọlọ́kọ̀ awakọ̀ yẹbẹrẹ lójú omi. Ogbó Atọ́. Ọmọ bíbí ìlú Ìṣẹ̀rí ni mí. Ìṣẹ̀rí Ọlọ́fin mọ́lé àbí Ìṣẹ̀rí Ìdímù? Bẹ́ẹ̀ni, mọ́lé Ogbó Atọ́. Ọmọ alágbò dúdú bọ̀ lọ́jọ́ tó wọnú ọkọ̀ tó sì di funfun. Ogbó Atọ́ ẹ̀ bàbá mi, Ogbó Atọ́. Ọmọ pápá àbúrò Ìjẹ̀bẹ̀, Ogbó Atọ́. Ìdílé ìyá mi yóò dá fún àrò ẹ̀ lọ́rùn. Àṣẹ. Ìdílé ìyá mi pàápàá Àwórì ni agbo yìí. Agbo ọba. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́ orí mi wú. À ń gbọ́ ọ̀rọ̀ kùgbákùgbé kan. Nǹkan tó tún kù náà tí wọ́n á gbà tí wọ́n jọba ń bí òun ní Ọ̀tà.
ọmọ aródẹdẹ wọ́ mi. Bẹ́ẹ̀ ni àwa ní ọ̀ṣọ́ ọmọ ọlọ́tọ̀dọ̀ ọmọ aródẹdẹ wọ́ mi. Bẹ́ẹ̀ ni èèpà ogbó àtọ́ ẹ̀ bàbá mi ogbó àtọ́ ẹ̀. Nídìílé ìyànrù sí fẹ́ǹsì family látọ̀tà. Àdúpẹ́. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ kùgbákùgbé tí mo gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abẹ́fẹ́ tí orúkọ ẹ̀ ń jẹ́ Awíkonko lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀rọ̀ ilẹ̀ òṣèlẹ̀, ilé wíwó òṣèlé wíwó, báwo ni ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan, nítorí èmi ò nífẹ̀ẹ́ sí ká máa ba nǹkan jẹ́. Ẹ ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ẹ ṣe olóòtú. Ẹ ṣé bàbá mi. Ilẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí, ilẹ̀ tí ó jìnnà sí pálásì mi rárá ni. Ó jìnnà sí pálásì, máa wà lórí òkè pálásì, máa ń wù lọ́ọ̀kan. Lẹ́yìn níwájú jàǹkárá ń bẹ̀, jàǹkárá tó ti ta pààtì mọ́tò. Ilẹ̀ yìí ti wà ti pẹ́ tó pé àwọn fámìlì mi wọ́n ti péjọ lórí ẹ̀, ó ti lé ní ogún ọdún báyìí tán ti ń ṣe kéèsì yẹn bọ̀. Wọ́n tẹ̀síwájú wí ní kéèsì yẹn lẹ́yìn ogún ọdún yẹn. Adájọ́ tó dájọ́ yẹn ń gbà ní ẹlọ́run là ń pè ní Kàdídé Johnson, òun ló ń dájọ́ yẹn. Ẹjọ́ yẹn Èkó ló wà. Nígbà tó tún máa sí Kàdídé tó ń bọ̀ ní Ìkẹjà, ó tún gbé wá sí Ìkẹjà. Ìkẹjà náà ti wá parí gbogbo everything. Àwọn èèyàn wọ̀nyí tí wọ́n pè lẹ́jọ́ yìí, wọ́n ti lọ bá wọn pé àwọn ti wí ní kéèsì o. Kí ni àìsàn ẹ̀sìn tẹ̀ máa fi wá ṣẹ́tù fámìlì? Ní ìbá wọn ṣe kéèsì o, kò sórúkọ mi náà kan ṣe kéèsì o. Orí kéèsì mi wà ní ibi bàtà orúkọ mi máa wà, orúkọ mi ló máa bẹ̀, orúkọ mi ló dẹ̀ máa parí. Mo eléyìí àwọn fámìlì mi látọ̀tà, àwọn máa ṣe kéèsì yẹn. Ọ̀dẹ̀ ni máa ṣe kéèsì lọ́kì ń sọ fún ọ pé mi mọ̀ wọ́n mọ́ pàṣẹ pélé gbogbo wa ni. Tí tó fi gba possession tó fi ṣe gbogbo ẹ̀. Even CJ Lagos State tó wà tó ìwà lórí àléfàǹsì, òun ló sign possession yẹn. Wọ́n lè gbé wá bá kọmíṣánná tí wọ́n gbé kò ní Ìkẹjà, wọ́n ẹ̀jẹ̀ gbé kò ní lẹ́nu àná ìná ẹ̀jẹ̀ gbé kò. Òun ló sign warrant yẹn. Táwọn bílíf deputy sheriff tí gbogbo wọn tó fi wá bí wọ́n dẹ̀ ti sáìn wí bẹ́ẹ̀ ọgbà fọ́ọ̀m 48 lórí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí tọ́mọ́ fẹ́ wá bẹ́ẹ̀. Network kan tó ń sọ mi pẹ̀lú Nàìjíríà network kiri. Wọ́n wá sùn. Gbọ́ yín o. Nígbà tó débẹ̀ tó ń ṣe gbogbo nǹkan tó ní ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ wá síbẹ̀. Ìtọ́nà wọlé yìí kò sí ilé kankan tó wó ń bẹ̀ o ní tèmi tó ń gbé wá síwájú tèmi rí o. Nígbà tó bí wọ́n tó rí pọ́n lẹ̀wé yẹn possession yẹn mọ́lé yẹn wọ́n ní ta ni kó wọn lọ bá àwọn fámìlì mi fi pọ́ǹtì orúkọ mi sọ̀rọ̀ pé wọ́n lọ rí kábíyèsí ni olórí gbogbo àwọn. Ìdórí lẹ́yìn tí mo jẹ́ sọ̀rọ̀ èmi ìmọ̀lẹ̀ yẹn. Ẹ bá mi dá dúró níbẹ̀ yẹn bàbá mi, mo fi owó àti ọmọ mo gbé lé yín lọ́wọ́. Olórí a máa bí sí àmà rẹ̀ sí. Kéèsì ti gbogbo tó láti wà ní wọ́n ti fi criminal case gbé àwọn fámìlì mi wọ àwọn tó wà lórí ilẹ̀ yẹn. Wọ́n gbé wọn lọ sí níkẹjà ní magistrate court níkẹjà. Wọ́n ti wà ń bẹ̀ báyìí o. Ẹ dúró bàbá. Kẹ́lì pọ́nra bí ọ̀daràn èèyàn ni wọ́n. Ẹ dúró bá mi. Service tán fún èèyàn wa. Ẹ dúró máa lọ mú àjà mi kán lè máa gbọ́ mi. Ẹ dúró bá mi. Ẹ ní dé orí ilẹ̀ yẹn rí, orí ibi tí wọ́n ń tẹ kí wọ́n sọ pé àwọn ẹbí ni wọ́n ní pé kí wọ́n wá bá yín, àbí? Ẹ ní àwọn ẹbí ni wọ́n ní kí wọ́n wá bá yín. Ẹ débẹ̀ rí títí di bá a ṣe sọ̀rọ̀ yìí. Mi ò débẹ̀ àwọn ẹbí tó ń ṣe kéèsì ń bẹ̀ náà wà lórí bẹ̀. Àwọn náà wà ń bẹ̀. Dájúdájú ẹ̀yin kọ́ lè rán wọn pé kí wọ́n máa lọ fọ́ ilé, kí wọ́n máa lọ da gbogbo nǹkan tí wọ́n ní bẹ̀ wò, àbí?
Networking. Oh, Nigeria network. Hello. Hello. Mo ní nítorí nínú nǹkan tí Awíkókó sọ, wọ́n lọ ní wọ́n fọ́lé, wọ́n dẹ̀ show ẹ̀ nínú fídíò, ara tèmi náà dẹ̀ bù mọ́ aṣọ. Irọ́ òótọ́ àṣàríṣà nítorí àwọn ẹlòmíì oríṣiríṣi nǹkan là ń rí lórí social media tó máa lọ gbébì kan tó máa gbé fúnyàn pé nǹkan tí wọ́n ń wó lọ́wọ́lọ́wọ́ tó ń wó ni àwọn tí wọ́n ń wo àárí ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ pé wọ́n ti wó nìyẹn. Ṣé báwo ni àwọn tí wọ́n wó nǹkan yẹn báwo ni yes sir ṣé bẹ́ẹ̀ ni wọ́n máa ti gba fọmọ lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni tí ilé-ẹjọ́ ti sáìn fọmọ fún àwọn ọmọ onílẹ̀ tó ń wìn ní kéèsì yẹn bẹ́ẹ̀ ni òǹkóhun ló lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn wo fẹ́ǹsì tí wọ́n mú dára lé ni wọ́n pọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n dẹ̀ fi jáde pé ta lọ́n fẹ́ lọ rí ọ̀fìn kan á bá mi bí. kì í ṣe pé ìyàwó adébí wọ́n dẹ̀ débi náà ni mo dẹ̀ bá wọn sọ pé ẹ má wọ màá báwọn èèyàn sọ wọ́n á mọ bí wọ́n ti máa ṣe gbé máa sanwó. kì í ṣe pé ẹ dúró kì í ṣe ẹ dúró bàbá mi kì í ṣe pé wọ́n wọnú ẹ máa sọ kì í ṣe pé wọ́n wọnú ilé lọ wọ́n lọ jí àwọn wọ́n lọ loot àwọn ẹrù wọn tó wà nínú ilé wọ́n wó gbogbo ilé palẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nítorí ìgbà tí wọ́n mú ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá tí èrè ajíwá rẹ̀ ṣàwọn èèyàn níbí báyìí. Àwọn wo ni wọ́n àrẹ́sì? Wọ́n ṣẹ́yìn sí ẹ̀họ́n àrẹ́sì àwọn èèyàn wọ́n ní ìdíjọ́jọ́ yẹn o di ọjọ́ kẹfà àbọ̀jọ́ keje ni o. Wọ́n rìpọ́ọ̀tù fún ọlọ́pàá tó ọlọ́pàá déwájú pọ́lásì níbi tó bá àwọn àbúrò mi bẹ̀ tó fi kó gbogbo wọn tó dẹ̀ wà lórí ilẹ̀ nìyẹn. Má tó dẹ̀ fún wọn dé yájí mo pe area commander tó wà ń bẹ̀ area commander ní àtòkè ní ọ̀rọ̀ ti wá ókè kí ni charges tí wọ́n fún wọn area commander náà kò tí ì lè sọ̀gbà tó kó wọn dé pọ̀tù lọ́hùn-ún ní ọgbà tó kó wọn dé ọgbà wọ́n wá mú charges bíi 29 charges lọ́ fi fún àwọn ọmọ tó lọ bá ọlọ́pàá adájọ́ ìwà ń bi wọ́n léèrè pé 29 charges lẹ kó wáyé nìyẹn. Ǹjẹ́ ó tẹ̀ ṣe wádìí lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kẹ́ tó di pé bẹ̀rẹ̀ sí máa lọ àrẹ́sì àwọn ọlọ́pàá iná wọn àrẹ́sì ọ̀nà wọn kò wádìí. Ẹ kò dédé tí àwọn èèyàn mọ́lé èdè ń gbé ọ̀bọ̀ ní kóòtù ní ọjọ́ kejì. Wọ́n ní kan tó sọ fún wọn nìyí. Ta lẹni tó sọ fún mi? Adájọ́ ń bi wọ́n léèrè pé kí ni orúkọ ọ̀gá yín ìrá ìfò lọ̀gá yín wà? Wọ́n ní area command. Adájọ́ ń sọ fún ọ pé inú ara èèyàn ọlọ́pàá tẹ̀ ń ṣiṣẹ́ ti òun nìyí o. Ṣé ń sìn bá àwọn tẹ̀ passport tẹ fún ọ ní 29 charges nísìn? Ṣé kò ń lọ́dọ̀ àwọn sẹ́wọ̀n ni àbí kò ń ṣe fún ọ? Ok evidence tẹ̀ rí gan nínú nǹkan tẹ̀ ni wọ́n wó evidence dà. Àwọn nǹkan tẹ̀ ni wọ́n jí kó evidence dà wọ́n náà wò rí. Adájọ́ yẹn dẹ̀ kò ní pé ìjọ yẹn. Láti bẹ̀ lọ àtúngbéra tó di ojú. Bàbá. Tọ́lá àkọ́kọ́ lọ sí ojú. Bàbá. Kábíyèsí o, ẹ dúró because ẹnìkan wà lórí kinní tí máa sọ pé kó block ẹ very soon. It's either you calm down your nerves or you put yourself aside. Orúkọ ẹ̀ ń jẹ́ Fẹ́mi Akíntúndé Ọlábọ̀dé. Kò sí ọ̀rọ̀ tí kò tí ì sọ tán bíbá. Ó ní ẹ̀rí wà. Ó ní fídíò wà wípé wọ́n fọ́ àwọn ilé wọ́n lù tú gbogbo ilé wọ́n kó gbogbo ẹrù inú ilé. Now ìbéèrè tèmi ni pé àwọn wo ló lọ ṣe iṣẹ́ yẹn ṣé láti ọ̀dọ̀ àwọn ẹbí yín ni àbí àwọn tó ní nǹkan yìí ni wọ́n kàn ṣe nọ́kàn fèsì gbogbo kìíní yẹn out. Ṣé rí ìtọ́ wọn gbogbo ṣe ń bẹ̀ ló pọ̀ jù. Àgàgà Fẹ́mi tẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ yìí. Ló bá tán. Ọba ìjẹ́ èèyàn ni toró ti wá síbí ó ti wá bá mi ó ti bẹ̀ mí mo ní àní nǹkan tá a fẹ́ ṣe fún yín ṣùgbọ́n wọ́n wá lọ gbé
gbé ẹnìkan lẹ́yìn yẹn ní òun Ọ̀túnba kínní kan Ọ̀túnba Pópóọlá yẹn ló ń bá wọn ti gbogbo ẹsẹ̀ tí wọ́n ń jẹ́ káàkiri. Àbájá ti lọ sí Sontu àti gbogbo alájọ pàdé ní Sontu àtàwọn ẹlẹ́rìí tó náà wọn nà wọ́n ní ilé gbọ̀ngàn. Ọ̀gá ọlọ́pàá tó wà ní Sontu láti máa bi wọ́n lérè pé ọ̀gá ọlọ́pàá yẹn láti máa bi wọ́n lérè pé ẹ wà ẹni wọ́n wọlé wọ́n ti gbá wọn jagbọ̀n. Possession lòun wò lára ohun tẹ́ ni wọ́n wò yìí possession. Tó bá dẹ̀ ti gba possession bì kan ó ti fi dandan pé ẹ máa lọ sẹ́tù ara yín lọ́dọ̀ àwọn oníǹkan ni. AIG yẹn wá pé gbogbo wa torí mi yẹn lọ sí Sontu ẹ̀ mà wọ́n pé gbogbo wa sórí ìjókòó wọn á ní kò burú ká padà lọ sílé ká lọ ṣètò ọ̀rọ̀ yìí bàbá ṣe ṣètò ọ̀rọ̀ yìí sọ máa tó ọ̀sẹ̀ méjì ká padà wá. Ọ̀sẹ̀ méjì náà ti ìjálẹ̀ o tábí kóńkó bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi ọ̀rọ̀ sí mi yìí o. Èmi tó dẹ̀ ń sọ̀rọ̀ sí ní orí mi ìgbà ọmọ ilé iṣẹ́ mi ní ìbásọ kankan torí mi ní ọ̀rọ̀ láti lè bá sọ. Ṣùgbọ́n wọn tán ní ilé ayé àwọn náà máa bá mi tún ìwà rẹ̀ fà yí ṣe. Nítorí pé mi ò mọ̀ rí ó dẹ̀ ń sọ̀rọ̀ sí mi. Ó tún sọ̀rọ̀ tí tó ní èmi ní kànga nínú ilé. Kànga mi 1983 mo ti gbá kànga yìí o tí mo ti ṣe sílé mi o ti tún mi mo ti sílé bí tí mo wà yìí o. Anyway, 83 mo ti ṣe sílé mi o. 83 mo ti ṣe sílé. Mo dẹ̀ ti ń lo kànga mi bọ́ sí 1983 mo ti ń lo kànga tá à ń sọ̀rọ̀ yìí bọ̀. Ọ̀gbẹ́ni Fẹ́mi yìí. Bàbá, ẹ jẹ́ kí n lọ mú ẹ̀jà mi kán lè máa gbọ́ mi tí. Mo ń bọ̀ sà. Mo ní tẹ́nẹ̀tì ńlé rẹpẹtẹ tẹ́nẹ̀tì tó wà nílé mi bí mo ṣe wà lórí ìjòkó wọn lé ní 40. Tó dẹ̀ pé omi kan jò ní gbogbo àjọ mu. Kò sómi méjì. Tájọ́ mu ju omi inú kànga yìí náà lọ. Bàbá, ṣé ẹ gbọ́ mi torí mo ṣe lọ mú fèlè tó dàtẹ́ lè máa gbọ́ mi tí bá fẹ́ béèrè lọ́wọ́ yín. Ọ̀gbẹ́ni Fẹ́mi Akíntúndé yóò dàbẹ́ ní pé ẹ̀yin pẹ̀lẹ́ ní yí gangan ní fàmífà yìí pọ̀ tó torí látẹ̀kan tí mo ti wà lórí kinní oríṣiríṣi nǹkan ló ń kọ sí ibi báyìí ẹ̀yin lè má rí ẹ̀dẹ̀ lè má rí kà ń bẹ̀. So ó ní àwọn ẹ̀rí wà ó ní wọ́n fọ́ ilé ó ní wọ́n fọ́ ilé pé wọ́n demolish àwọn ilé. Now Ọ̀gbẹ́ni Fẹ́mi èmi máa gbẹ̀yìn náà wá sórí ètò ẹ̀yin náà máa sọ tẹnu yín torí gbogbo ìtẹ́yìn náà ṣe é mọ̀ pé bẹ́yìn náà ṣe ń kó gbogbo ẹ̀ tẹ́ breathe ṣe mọ̀ pé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ mọ́ra yín. Mo fẹ́ ká máa rántí wípé tẹ́nì bá kúrò ọ̀la ló máa kù gbogbo tá a bá dẹ̀ ṣe lénìí àwọn ọmọ wa máa bá so Ọ̀gbẹ́ni Fẹ́mi Akíntúndé ẹ̀ ń jà fáwọn ẹbí yín àbí ẹ rántí wípé tó bá dá páwú kó má lọ́kọ ẹ̀yin nìkan ẹni pé wọ́n fọ́ ilé tiyín náà ta lẹni tó fọ́ lé yín ṣé kábíyèsí yìí ló rán àwọn olùwà sọ́dọ̀ yín pé ká wá fọ́ yín nílé ẹni ẹ máa sẹ́ndì gbogbo evidence sí mi èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà tún sọ pé ọba yìí pé rọ́ ni wọ́n ń pa pé àwọn ni wọ́n rán àwọn èèyàn wá pé kọ́ wá kùyàn lọ́bẹ kọ́ wá gbogbo nǹkan tẹ́ sọ fún Awíkonko tó wá sọ Awíkonko ní kànga kan wà ńbẹ̀ pé wọ́n bá ti pààyàn báyìí ibẹ̀ náà jù sí pé gbàtà káwọn lọ sí tóun lọ síbẹ̀ òun rí oríṣiríṣi tírè àwọn ọmọ tó ń tajà mo ní kí wọ́n sẹ́ndì kànga yẹn sí mi wọ́n sẹ́ndì ẹ̀ sí mi kànga tó jẹ́ pé kíní tó fi máa ń pọ̀mpù omi wà bákínà tí máa ń pè ní Nàìjíríà ó wà nínú ẹ̀ tó jẹ́ pé ìyẹn ló ń gbómi lọ sínú táǹkì lókè mi ò sọ pé ẹ̀ ní fídíò àìmọye fídíò ni wọ́n ń ṣe ẹ wò ó kò sí fídíò tẹ́ lè gbé wá síwájú tèmi tẹ́ lè sọ pé bóyá yẹn lẹ máa fi kí mi mọ́lẹ̀ ẹ lè lọ kúkú fídíò kan kẹ́ gbé yẹn wá bẹ̀ mí ṣeré mi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹnu yín rébèrèbèrè yìí gbogbo nǹkan tẹ́ gbé fún Awíkonko nìyẹn tí yẹn náà tó fi ń fi orí gba èpè
fi orí gba èpè ẹ máa ṣọ́ra tẹ́ bá ń bá àwọn ènìyàn tẹ́ bá ń bá ènìyàn jà ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa ṣọ́ra tá a bá ta ká máa tọ̀ kó má bàa dẹrùn onídìí ìbínú ọmọkòlówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ Ọlọ́run ọba ló ní ìdájọ́ bẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe kọ́ lóríṣiríṣi tó ẹ̀ jẹ́ kéèyàn sinmi látẹ̀kan tẹ̀ tí ń sọ̀rọ̀ lọ yìí. mi ò tiẹ̀ ṣé mi tún defend ẹnìkan nínú àwọn méjèèjì tí mò ń bá sọ̀rọ̀ yàbẹ́ mi ṣé mi lè ń bá wí àbáwọn tó ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ni kínní ẹgbẹ́ sùúrù jẹ ẹgbẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà lè wà á tẹ bá fún mi lówó pléènì màá wà ẹ fún mi lówó pléènì ẹ kóra yín jọ ẹ sanwó pléènì fún mi màá wà ẹlẹ́ni fídíò màá wá èmi náà dẹ̀ wá mú àwọn expert dání màá mọ̀ bílé yẹn bílé tẹ sọ pé wọ́n wó yẹn tó bá jẹ́ pé fresh ni tó bá jẹ́ pé a week ago ni wọ́n ti wó tó bá jẹ́ pé a month ago ni tó bá jẹ́ pé a year ago ni nǹkan tẹ̀ ń pín ní mọ ẹni ẹlẹ́ni lọ́rùn ẹ̀ kóníkálùkù gbé sùúrù jẹ ẹ jọ. kò sí fídíò mi tẹ́ tó fẹ́ gbé jáde jù tí àwí kónkó tó ṣe lọ tó dẹ̀ wà lọ́wọ́ mi tó jẹ́ pé òun ló mú mi jáde láti wá ṣe ètò yìí nítorí kíni nítorí tí ọ̀gbẹ́ni tí wọ́n kọ́ tó mú tó ní kí lorúkọ ẹ ti ń jẹ́ ó fáyọ̀ létí àárín yẹn lójú títì oríṣiríṣi nǹkan náà ti lọ́mọ lẹ́sẹ̀ mi ò lè dá sí mọ̀ọ̀chì nìyẹn nítorí pé ẹni yẹn ó jẹ́ ẹ̀bí ohun tó ṣe pé mo ti rí àgbàlagbà lórí ìkúnlẹ̀ lásán kò sí bí oyè náà ṣe lè gùn ẹ tó bàbá oníbàbá tó ń dọ̀bálẹ̀ and he was shouting at that man. I was so angry with him. I was so angry with that about whatever he is. You don't insult your subject outside in public. Ọba tó bá ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tó mọ nǹkan tí à ń pè ní ọba tó mọ nǹkan tí à ń pè ní ipò àpèrè torí òun tóun jókòó sí. You must not insult any of your subjects, be it young or old. You must not insult or raise your voice outside. Akire ẹnu ọba ń ta. Ìyẹn ni mi ò ṣe dá sọ̀rọ̀ yẹn rárá. Because òun gbọ́ fúnra rẹ̀, ó ti para ẹ̀. Ó tún ní kó tún máa ṣe fídíò ẹ̀. Ó ti para ẹ̀ power drunk. Mi ò dá sí. And I don't go for Facebook fracas. Nígbà tí Esabod máa gbé tiẹ̀ náà jáde nǹkan tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ti bọ̀bọ̀ yẹn ti the guy tó ní kí bàbá ní bàbá 70 something kan máa dọ̀bálẹ̀ ní kíní òun ló pìnì mọ́ kábíyèsí real one pé kábíyèsí real one ó ní kọ̀ọ̀gá ìyẹn ni ó mú yẹn láti inú nǹkan táwọn gbogbo sọ wọ́n ní kọ̀ọ̀gá tó ń júyàn sí pé òun lè pààyàn àwọn lè pa èèyàn tíjọba ò dẹ̀ ní ṣe nǹkan kan sí. No. You don't do that. You don't say that. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ní lọ́wọ́ ẹ kó jọ ẹ ra tíkẹ́ẹ̀tì fẹ́mi kò yé yín kò lè ná yín ju 1.2 lọ láti ra tíkẹ́ẹ̀tì fún mi kí n wálé máa láǹdì kíákíá ojú àwo làwo fi gbọ̀bẹ̀. In fact gan tí bá máa dáàrin yín gan ẹ̀ ní mọ̀ tí mo fi máa investigate gbogbo community yín tí mo fi máa mú nǹkan tí mo fẹ́ mú bẹ̀ ẹ̀ ní mọ̀ ó dìgbà tí mo bá ṣe gbogbo iṣẹ́ mi tọ́kì tó ṣẹ̀wá fara hàn yín pé mi nìyí. Báwo ló ṣe máa sọ pé ọba yìí kọ́ ló ń kọ̀ǹtrólù area yín nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ló jọba sí? Torí ẹ̀yin kàn ń sọ̀rọ̀ ni ẹ̀yin kàn ń gbébì kan ni. Settlement lẹ máa lọ make tẹ́ bá ti rí pé nǹkan dì báyìí. Ṣùgbọ́n bàbá àwọn wo ni ó lọ san ilé àwọn people yìí be it with court order or not court order? Kábíyèsí ṣé ẹ gbọ́ mi? Gẹ́gẹ́ bí ìbéèrè ìṣẹ̀bí mi. Bẹ́ẹ̀ ni bàbá mi. Àwọn deputy sheriff. Àwọn deputy sheriff. Àwọn ọlọ́pàá. Okay. Tó wá tó kọ́ wá lẹ kíní mọ́bẹ̀ yẹn. Àwọn náà wọ̀ wọ́n fẹ́ǹsì kan díẹ̀ ń bẹ̀.
Okay. Ìpè kan lè yọjú. Ìgbà yẹn lọ fi wá sọ́dọ̀ tèmi. Nǹkan tá a kọ̀ lé mọ́ ni. Èyí tó kù, àwọn fúnra náà lọ bàjẹ́ fún ara wọn. Láti wá kó wàhálà sílẹ̀, mi náà mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nídìí ẹ̀ nìyẹn. Ṣé rí nígbà tẹ́ ẹ bá ba nǹkan yín jẹ́, tẹ́ ẹ bá ba nǹkan yín jẹ́, tẹ́ ẹ rò pé torí pé ẹ fẹ́ ba tèèyàn kan jẹ́, ara yín lẹ máa bàjẹ́. Gbogbo nǹkan tẹ́ ẹ wó sì tẹ́ rò pé ẹ fẹ́ fi dáràn síyàn lọ́rùn. Ṣé ẹ mọ bí tẹ́ ti máa rówó tẹ́ máa fi túnṣe gbogbo ẹ̀ padà? Àbẹ́ rò pé wọ́n kàn máa dédé mú kábíyèsí ìṣá, wọ́n kàn máa lọ tì wọ́n mọ́lé. Àbọ̀ máa ní kó wá sanwó fún yín, àbọ̀ máa ní kẹ́ ẹ máa gbé orí ilẹ̀ tẹ́ wà yẹn lọ. You need to think. Ẹ pera yín jọ nínú community yín. Ọba orílẹ̀ àgbàdo is the one in charge. Ẹ gbọ́ ta tún ni ọba orílẹ̀ àgbàdo. Bá mi. Àbúrò mi èèyàn ṣẹ̀ṣẹ̀ ìjọba láìpẹ́ yìí ni kò tí ju bí ọ̀sẹ̀ méjì lọ. So ẹ tó ṣe ìjọba nísìnyí lẹ sọ pé òun ló ti ń rùlù yín látọdún tó ń bọ̀ látọdún tipẹ́tipẹ́ ẹ̀yin ará yìí ẹ̀ẹ́dẹ̀ máa forí pípé ṣe nǹkan. Ẹ máa calm down. Inú bíbí mi ò rán ẹni iṣẹ́ ẹ̀dọ̀ funfun mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dorí atẹ́kùn àbíwá pẹ̀lẹ́kùtù lèèyàn fi máa yanjú nǹkan o. Ṣé rí gbogbo nǹkan yín tẹ́ lọ bàjẹ́ yẹn ẹ bàjẹ́ fún súyà torí pé ẹ tiẹ̀ fún mi láyè kí tiẹ̀ ṣiṣẹ́ tí mo fẹ́ ṣe ń bẹ̀ tẹ́ ẹ kàn kó sí mi lẹ́nu tẹ́ ẹ kó sí mi lápá tẹ́ ẹ kó sí mi lẹ́sẹ̀ kò sí kankan tó mú kúrò lára mi. Ẹ̀yin lè sọ pé kì í ṣọba yín ṣùgbọ́n àwọn aráàlú ló gbé síbẹ̀. Ó dá ẹni tó jọba yín ẹgbẹ́ kèsì yìí lọ́ba ṣọ́rọ̀ mi ti yé yín sí ẹni tẹ́yìn rí gáàdà sí ọba ẹ ti gbà pé tẹ̀gbọ́ntàbúrò làwọn lẹni tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹni tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ pè lọ́ba yín tẹ́ lóhun ló ní ṣe lórí ibi tẹ́ ẹ kọ́ kíní yín sí tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n o. Ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o kẹ́ ẹ rórí yín dáadáa kẹ́ ẹ tó lọ kíra yín sínú wàhálà míì. The late king before him gbogbo yín lè ṣe kẹ́rí tẹ́ ẹ̀ bá jẹ́ ká fi sùúrù ṣe kíní yẹ̀yẹ̀ èèyàn mi ẹ máa jẹ̀bi. Ẹ máa jẹ̀bi ẹbí tẹ́ tún máa jẹ máa fi lùsì mọ́ ni. My coming out is because I have human feelings. Kì í ṣe pé torí pé kábíyèsí yìí ni mo ṣe jáde nítorí pé mo rí nǹkan tí ó wà nínú fídíò Awíkonko ṣùgbọ́n kẹ́ wá máa lọ bá nǹkan yín jẹ́ fẹ́ fi dá gbèsè sí yàn lọ́rùn. Sàrà ló yọ sí yín o. Sàrà ló yọ sí yín. Wọ́n ní gbogbo ohun tẹ́ ẹ nílé ayé yín kẹ́ lọ bàjẹ́ kẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tuntun nílùú bòmíì. Torí à ń sọ́ọ̀sì ẹ̀jẹ̀ kárí sọ. Ṣẹ́rí àti Awíkonko tó sọ̀rọ̀ àti ẹ́sà bọ́ọ̀dù tóun náà crop nǹkan yẹ ò tiẹ̀ kúkú sọ yẹ táìpù tiẹ̀ jáde ni. Abẹ́fẹ́ tọ́ba rán ni níṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ ni. It is only a stubborn fly that follows the corpse to the grave. Wọ́n ti gbowó iṣẹ́ tó ṣe ń sìn àwọn ní lásìgbò báyìí o. Wọ́n ti ní kó wá bá wọn rojọ́. Awíkonko we used to be friends. So ọmọ náà ọlọ́mọ plenty lélẹ́yìí mo dẹ̀ mo torí mo tà yẹ directly ọlọ́mọ plenty ló mọ̀ pọ́ rẹ̀ gangan ni wá lórí WhatsApp tá máa ń sọ̀rọ̀ tá máa ń ò bá ti pè mí kó ti bá mi sọ kó tó di pé ó lọ gbé kinní yìí jáde. Abẹ́fẹ́ ò bá ti pè mí ọ̀rẹ́ ni wá à ń sọ̀rọ̀ lórí Facebook you know me very well. Nígbà tó fẹ́ lọ interview ọba Ìṣẹ̀rí Ọlọ́finmọlẹ̀ bàbá mi kábíyèsí àná you contacted me àjọ sọ̀rọ̀. Nígbà tẹ́lẹ̀ ìwà ṣẹlẹ̀ tó dẹ̀ rí pé léyìí ó tọ́ mọ́ Àwórì kí ló dé tó tún lè pè mí kó bá mi sọ kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí lọ sọ àwọn nǹkan tí o ní nígbà tó sọ tó tún wá ní allegedly ni o wá fọwọ́ họ rí o ní allegedly ni o ó ti fẹ́nu ara ẹ̀ kó bá rẹ̀. Abẹ́fẹ́ tó bá rán ni níṣẹ́ ẹ̀rú o máa ṣẹ́rí ikọ̀ tẹ̀sán pé ṣe lórí médíà yìí láti fi pawó yìí. Ìwọ náà mọ iye ilé ẹjọ́ tó ti gbé ẹ lọ tó ti lọ tiẹ̀ mọ́lé lórí àsọ jáàmù ọ̀rọ̀ yìí náà ni tó yẹ kó wọ́n ló dé máa jẹ̀bi ọ̀rọ̀ gbẹ̀yìn. Ṣé kò kìí sú ẹni? O ní ewì tó dá lẹ́nu láti máa ṣe má lọ máa bá wọn dá sí ọ̀rọ̀ tí o mọ ìdí ẹ̀. Ọ̀gbẹ́ni
ilé ẹjọ́ ló máa dájọ́ yìí o àti bàbá tó wà lókè àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣépè látẹ̀kan sàárà ló yọ sí yín nítorí pọ́tọ́ ẹ bá ti rọra sọ̀rọ̀ yìí nítùbí ìnùbí nínú ilé òun ni mo ṣe tẹnumọ́ tí mò ń bèèrè lọ́wọ́ bàbá mi wípé ṣé ẹ̀yin lẹ rán àwọn èèyàn lọ wọ́n ní àwọn tí gọ́ọ̀mẹ̀ntì rán lọ náà wá sáǹpù yín pé ẹ ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ti pẹ́ ẹ kúrò lórí ilẹ̀ onílẹ̀ tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè gbélé yín kúrò ń bẹ̀ ẹ ṣètù ìwọ Àbẹ̀fẹ́ tó ní gbogbo Àwórì wọ́n ti ta gbogbo ilé ayé wọn tán mélòó ni bàbá lọ àti ẹ ní torí ọmọ ẹrú lásán lásán ni ẹ torí wàá máa kó lẹ̀kẹ̀ sọ́rùn wàá máa dé fìlà abetí ajá wàá lo kó ta pápá sọ́rùn ó ti wọṣọ nìyẹn lójú ara ẹ má jẹ́ kí n bẹ ìjà o ọ̀rọ̀ tó sọ yẹn kóró gbá lẹ́nu ẹ wípé àwọn Àwórì wọ́n ti talẹ̀ tán ọ̀run lókùn kan máa lọ tà kíní kan lókùn kan máa lọ tà kóró gbá lẹ́nu ẹ gbogbo alálẹ̀ Àwórì gbogbo ẹnu ọba ládéládé Àwórì ni mo fi sọ̀rọ̀ yìí mo nífẹ̀ẹ́ kóró gbá lẹ́nu ẹ fún nǹkan tó sọ yẹn fáwọn ọmọ Àwórì wọn ò ní nǹkan tó ń ṣe mọ́ ju pé kó máa talẹ̀ lọ àwa dúpẹ́ pọ̀ wà rí lẹ́tà ogún bàbá ńlá bàbá wa ló fi ògùn fún mi níre ni kó dẹ̀ lè tán àwa ló jẹ́ pé akẹ́ràn mérò bí bàbá ńlá wa dẹ̀ ṣe nìyẹn bó ṣe kọ́ wa nìyẹn pé ká máa kó àwa máa ń ṣerú dọmọ ni lọ́dún ẹrú tó bá forí mẹ́yìn nínú ilé bàbá mi ẹni tó wà nílé èèyàn wà nílé bàbá mi ó fẹ́yàwó méjì sí bímọ méje sílẹ̀ bàbá mi láti ní ó yàgbọ́ náà lọ sórí ilé kúrò nínú ilé òun bó ṣe fi kọ́ àwa ni tẹ́mi náà bí mo ṣe wà níbi tí mo wà bí mo ṣe ń ṣe nìyẹn nítòótọ́ tó olúwa ní ilé àti ẹ̀kún rẹ̀ àríyá àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ṣùgbọ́n àwọn kan ló ti kọ́kọ́ wà ńbẹ̀ tó dẹ̀ fún wọn láyè tó ní pé òun jogún gbogbo ẹ̀ fún wọn. Àbẹ̀fẹ́ kóró gbá lẹ́nu ẹ̀ mo fi àṣẹ ọlọ́fin òfin gómìnà rẹ̀ mo sọ pé kóró gbá lẹ́nu ẹ̀ torí tẹ́ bá ti wà lórí social media ẹ máa sọ̀sọ́kúsọ mi ò ní ọ̀rọ̀ bá wọ ẹ̀fà bọ́ọ̀dù sọ́ọ̀tì ẹ̀ torí pé wò ó jáde wò ó ṣe live ṣùgbọ́n tó bá ṣe live tó bá wá fún àwọn bàbá mi ọmọ màá jáde fún ẹ tètè yá dá dúró lórí nǹkan tó táìpù nǹkan tó he lọ́tún tó he lọ́sì tó kọ́ jáde gbogbo kan ni mo gbà mi ò ní gbà pé kò bú bàbá ńlá mi lórí ẹ̀tọ́ ṣòye ẹni tí kò bá sọ̀rọ̀ yìí àfojú ríra rí èyí tí mo tún ṣàyẹ̀ máa rí wọn lórí fídíò òun ni kíní òtún kò tún sẹ́tù yìí but mo ti gbóhùn wọn sétí mi ṣòye ẹ jẹ́ kó rí yín máa pé àwa dúpẹ́ pàwọ́ àrí lẹ́tà èyí tẹ́ rí nǹkan kan tà ń kọ́ ẹ̀yin ẹrú dọmọ Abẹ́fẹ́ you are going to receive a letter fún nǹkan tó gbé jáde láì ní concrete evidence torí nǹkan tó sọ allegedly ó wá ń fọwọ́ kọrí òun fọwọ́ gbárí òun fọwọ́ fetí ṣùgbọ́n gbogbo yẹn mo lè fi jìn ẹ́ sórí ti pé ìtò sọ pé gbogbo ọwọ́ kó gbogbo Àwórì papọ̀ pátápátá ó sọ wá dọmọ ológun ajẹbíríkì àwa fi ilẹ̀ fẹ́ lánìí bàbá ńlá bàbá wa lọ lẹ́dùnmarè làwọn orúmọlẹ̀ náà gbé fún lọ nípasẹ̀ lẹ́dùnmarè sóyè ẹ Abẹ́fẹ́ ṣọ́ ara ẹ. ẹ jẹ́ kí n wálé bá mi gbogbo àtọ̀yìn kí ni nǹkan tá a lè ṣe kí ni nǹkan tá a lè ṣe kí ni nǹkan tá a lè ṣe tá a fi lè ṣe gbogbo kìíní yìí ní tùbínùbí. mo tọrọ ọ̀rọ̀ ní oṣù mi apart from pé mo ní kànga nulẹ̀ ó ní gbogbo ìyàwó àdúgbò ni mò ń gbà. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló sọ onílé kan wà ní òkè gbèrò ó ní mo ti lọ talẹ̀ ó ní mo tún yẹ ni ẹ ní wèrè mo dẹ̀ fẹ́ kó amẹ́ni tó nílẹ̀ ń síta wèrè tí mo yẹ ni ẹ kó tẹ̀ wá fi wọ́n mi. àbírú àkóbá wò lélẹ́yìí. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ gbogbo ẹ̀ ni mo gbọ́
àtẹ̀tí wà ń court àwọn àtẹ̀tí gbé wọn lọ sí court àwọn náà ti gbé wọn lọ sí court àwọn náà ti gbé wọn lọ sí court. ẹ̀yin kọ̀ǹga tó wà ń bẹ̀ ni ṣe rí bí wọ́n ṣe cover now nígbà tó gbé tí pọ́ǹpù wà nínú torí gbogbo ẹ̀ ni wọ́n ṣe kinní ẹ̀ so ṣe rí gbogbo àwọn ṣe rí kinní tó wà lókè tán fi ń fa omi ṣe rí gbogbo àwọn wíǹgì tó wà nínú palace yẹn ni. bẹ́ẹ̀ni. àwọn kinní tó fi gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo court kinní yìí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi àwọn kinní omi ni torí ẹ ní ibẹ̀ ni wọ́n ń pààyàn tí wọ́n kó gbogbo àwọn tray tẹ ẹ bá ń bẹ̀ ẹjọ́ torí Ọlọ́run Mr. Olódodo tó ń sọ̀rọ̀ ẹ kó gbogbo àwọn tray àti fọ́tò tẹ fi tẹ yà nígbà tí ẹ lọ bá àwọn òkú ọmọ yín torí kinní yìí tẹ́rí tí bàbá tọmọtadé ṣe bàbá yín lọ́wọ́ sọ̀rọ̀ yìí tọ́lọ́mọ plenty bàbá yín lọ́wọ́ sọ̀rọ̀ yìí ó máa wà spicy gan ẹ jẹ́ ká rọra sọ lábẹ́ ilé ká rọra wá ẹwò gbogbo dọ́kúmẹ́ǹtì nìyí ṣẹ́rí PDF ni wọ́n fi sẹ́ǹdì gbogbo ẹ̀ sí ni èmi ò kí ṣiṣẹ́ tí mi ò ní kinní gbogbo dọ́kúmẹ́ǹtì ni gbogbo right gbogbo entitlement kábíyèsí rẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú fáìlì yẹn and I have everything torí mi ò ní bọ́ sórí kinní social media kí n máa ní wọ́n sọ wọ́n wí wọ́n pé allegedly kó tó di pé mo ṣe gbogbo document gbogbo àti fọ́tò àti fídíò gbogbo ẹ̀ ni mo ti gbà sọ́tọ̀ sọ́wọ́. orí ẹ̀ ló gbalẹ̀ orí ẹ̀ ó gbé ìṣó ó ní kí n kúrò lórí ọ̀rọ̀ bọ́ọ̀kù kí n lọ sọ̀rọ̀ ilé ṣé nínú ilé tí wọ́n wọ́ àti odidi ọmọ tó ń sọ pé èèyàn rí ìmọ́lẹ̀ àwọn ọmọ lóríṣiríṣi tó lókó sínú kọ̀ọ̀gá mi rò pórí tiẹ̀ pé Adérẹ̀mí Ọláyọ̀ ní pẹ̀kun adé tiẹ̀ ò rẹ̀ nǹkan kan Adékẹ́mi ọlá tiẹ̀ ti pẹ̀kun torí ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ jákujàku ni ẹ lè dáràn síyàn lọ́rùn èmi ọlọ́mọ plenty ni mò ń sọ̀rọ̀ ìyá wípé ọmọtádé ṣe Ẹfúnṣayọ̀ láti ṣẹ́rí ọlọ́fimọ́lé èmi lọ́pọ̀ pápákọ̀ àmúrò igbó ìjẹ̀bẹ̀ ọ̀sùn àkẹsàn ní mi ọmọ agbẹ̀bí òun ẹ̀ máa bá yín fà tó máa léwu ẹ̀jẹ̀ kan ra ṣé ní tùbí ìnùbí ẹni tó àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí ọlọ́mọ plenty ni mò ń jẹ́ lórí ìkànnì ẹ má wà wàhálà mi o. ó dá story tó sọ pé under the issue ẹgbẹ́ jáde ẹgbẹ́ wá fún mi torí bàbá ti ṣàlàyé bí ọ̀rọ̀ tí ilẹ̀ ṣe jẹ́ ǹsìn ìwọ sọ pé story tó wà ń bẹ̀ kò sí nínú nǹkan tí mò ń sọ story wo ló tún wà ń bẹ̀ à ń gbọ́rọ̀ lẹ ọ̀nà lẹnu kọ̀ láti gbọ́ pọ̀ wọ́n àbẹ́nu wọn kọ́ lẹ tí ń gbọ́ gbogbo nǹkan ṣẹ́nu wọn kọ́ lẹ tí ń gbọ́rọ̀ ẹ jẹ́ ká fi èlè ṣe torí ilé yìí tẹ́ sọ pé wọ́n wó irọ́ òótọ́ I feel for you torí kan tí mo rí nínú fídíò Awíkonko náà nìyẹn àìmọye sàkámàǹjẹ ní Naija tí wọ́n máa gba èèyàn pé kó wá jà wọ́n lólè tó máa polóko wá mu gbogbo ẹ̀ làwa ti rí gbogbo ẹ̀ láti mọ̀ lórí ìkànnì ẹ̀yin tẹ́ máa pa èèyàn tẹ́ tún máa pọlọ́pàá wá ẹ̀yin lẹ máa rán ẹni yẹn lọ síbi tán ti máa pa ẹ̀yin lẹ tún máa sí. Yes, I'm supporting the king tó bá yẹ pé bó ṣe rí nìyẹn I'm supporting the king tó bá yẹ pé ibi tó pọlọ yín tó yòrò sí nìyẹn mò ń sọ pé káwá bá ṣe máa ṣe ọ̀rọ̀ yìí nítùbí ìnùbí ẹ sọ fún mi pé mo ń ṣáìdì king ẹ̀yin ò mọ̀ pé tọ́ba láṣẹ ni ó dá àtẹ́tù kínní nítùbí ìnùbí mọ́ ó gbẹ́sẹ̀ lé náà nìyẹn. a ní ká ṣàánú yẹn tó sọ pé ẹ tó ń bú mi. Ọlọ́run máa dáa Ọlọ́run tó máa dáa náà ló fi wọ́n sórí àpèrè ẹ ló gbàyàwó yín àbí ẹ ló gbéyàwó yín ó gbàyàwó yín ó gba àwọn ọmọ yín ó ṣe gbogbo ẹ̀ tọ́ba láṣẹ. ṣé ká mú lọ sí ti Jimmy-G ṣé ká mú lọ sí ti Jimmy-G tó bá máa gbàyàwó ẹ̀ tó yẹ pé kò sí nǹkan tó máa ṣe sí
kò sí nǹkan tẹ́ máa ṣe sí adẹ̀tún ní kẹjẹ́ ká ṣe ní tùbí ìnùbí kẹ́ ẹ má bàa pòfo dànù pátápátá ẹ wá bọ́ síbi ẹ wá ń bú mi who the hell do you think you are? Am I your mate? I'm not your mate, okay? In this and that, I'm not your mate. So mind the way you talk to me. Mo lè wá síbẹ̀ now. Oh yes, I'm here to defend the Kábíyèsí tó bá pé bí tó bá yí sí nìyẹn. Torí ọ̀pọ̀ nínú yín elétí ẹ̀ gbọ́ràn. Inú yín ti jọ. What you believe in, what you believe. Ṣé ta ni ògbọ́n nígbà tí mo sọ pé kí ni nǹkan tá a máa ṣe tá a fi máa ṣètò ọ̀rọ̀ yìí ní tùbí-nùbí? Ẹ lọ kó ẹrù yín kúrò lórí ilẹ̀. Ó dá èmi ti dájọ́. Ẹ lọ gbé ẹrù yín kúrò lórí ilẹ̀. Kẹ́ lọ ralẹ̀ síbòmí. Okay, ẹ tẹ̀ tó ti fi bá ti Báṣọ̀run náà sí. It is well. Ẹni ọba yìí àti Báṣọ̀run ni wọ́n ń ṣe kíni ni wọ́n ṣe gbogbo eléyìí fún yín. Ó dáa. Ìyá ẹ ni fúùlù, bàbá ẹ ni fúùlù. Ṣó ti gbọ́? Torórí yín ò pé. Bàbá o, Kábíyèsí o. Mo ń dáhùn ìyá mi. Ẹ jẹ́ ká ro ti rún mọ́lẹ̀. Ká ro ti ọ̀la. Torí tẹ́yìn bá lọ, àwọn ọmọ náà ló máa kù. Àwọn ọmọ àtàwọn ohun eléwọ̀n yìí wọ́n dẹ̀ lè pàdé ní títì kí kógun má mẹ́. A gbọ́dọ̀ jẹ́ kógun mí. Wọ́n gbọ́dọ̀ ríra wọn kó di pé wọ́n máa léra wọn kí wọ́n máa fi àáké àti àdá wọ́n máa fi léra wọn kiri wọ́n máa ṣàṣíra wọn. Kí ni nǹkan tẹ́ rò pé gbogbo ẹbí pátápátá àtàwọn ẹbí ìyá mi látọ̀tà àtàwọn ẹbí bàbá mi láti Ọlọ́fìmọ́lẹ̀ kí lẹ lè ṣe tẹ́ máa fi ran bẹ́ẹ̀ ni níṣẹ̀rí mo lè kí lẹ lè ṣe tá a máa fi ran àwọn tí ara ń kan lọ́wọ́lọ́wọ́ kì í ṣe àwọn tí ó nílò tó farabalẹ̀ ni o kì í ṣe àwọn rubbish and nonsense tí wọ́n sọ̀sọ́kùsọ níbí báyìí o kí lẹ lè ṣe láti fi dín ìrora yìí kúrò. Ẹ ṣe ìyá mi Ọlọ́run àtúntẹ ṣe Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ yìí kù sẹ́nu ẹbí. Ó dà. Lóòótọ́ ni mo jọba ṣùgbọ́n ẹbí ló nílẹ̀. Ẹnu ẹbí lọ̀rọ̀ yìí kù sórí gbogbo wuyewuye tó ń bá káàkiri yìí sìn. Àwọn ẹbí gan ti gbégbèsè tó nípọn lórí ẹ̀ wọ́n ti ń lọ jókòó mi. Ṣé mi ni mo nílẹ̀ ni? Èmi kọ́ ni mo nílẹ̀ o. Mo tẹ̀ ti wà lórí ilẹ̀ yìí sìn as far as 1917 mo ti wà lórí ilẹ̀ yìí o. Gbogbo orúkọ tó ń túmọ̀ mi ìlú òtẹ̀ sí ìdìgbòrò báyìí hàn. Bẹ́ẹ̀ni igbó sì ni. Ní ìbáyọ̀jà lórí ilẹ̀ sí o. Ń ṣàánú ni o tó lè bá kígbe abámi Kábíyèsí ara àwọn ọlọ́mọ ń ràn wọ́n lọ́wọ́ ni. Àwọn kan yìí wà wájú mi báyìí sìn lórí ìjókòó yìí. Ní ara àwọn tó sì bá ìrànlọ́wọ́ wá náà ni. Pé kí n jọ kí n gba àwọn ọmọ ní kọ́ má wọrí. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ tí àwọn baba ńlá yín gbé nílé yín lọ́wọ́ náà lẹ ṣe ọmọdé gbọ́dọ̀ wà kẹgbọ́n nǹkan tó fẹ́ sọ ọkùnrin á wá obìnrin á wá arúgbó á wá omidan á wá ẹ̀yin náà ni bàbá gbogbo ìlú àfiyèsí ẹ̀ ní fẹsẹ̀ kọ ẹ máa gbọ́ náà ní etí dẹ̀dẹ̀ fi ń gbọ́ kò ní di ọpọlọ yóò ní jọba ọgbọ́n tẹ máa fi bá wọn tó tẹ máa fi rí egun òtòlò fi tó Elédùmarè gbogbo irúnmọlẹ̀ abami fìtà yín lọ́rẹ. Now màá fẹ́ bá gbogbo àwọn ẹbí sọ̀rọ̀ pátápátá. Èwo ni wọ́n sọ pé this is a pure lie Ọlábọ̀dé Ọmọlára. I don't understand because gbogbo yín kan comment yín ò dẹ̀ make sense. Ẹ jẹ́ kí n tiẹ̀ wọ kúrò torí nǹkan téèyàn ò bá rí kò kí dùnyàn ní lójú. Mo ti wọ́ kọ́mẹ̀ntì kúrò. Màmá mi ṣe rí Ọlábọ̀dé 7 yẹn.
ọmọ kékeré kan báyìí ni. ọmọ tí ò tẹ́gbẹ́ ọmọ mi, my first child is 30, he's 45, my firstborn is 45. So ni wọ́n wá bọ́ síbi báyìí ló sọ̀sọ̀kúsọ torí pé mo ti ní baby face àbí ó ti dà. A gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí torí ibi tí ẹni dé ẹsẹ̀ màmá mi bá mi. màmá mi. Mo ń gbọ́ yín bàbá. Àwọn náà ń gbọ́. Ṣé mọ̀ ọ́ ti gbé wa lọ sí kóòtù? Kóòtù yẹn lè ti lọ lẹ́ẹ̀kan, kóòtù yẹn ò sì tì ní. Torí gbogbo ìtàn bá káàkiri ilé ẹjọ́ ló máa dà. Torí wọn tó bá káàkiri kò tẹ̀ yé mi rárá ni. Wọ́n ní ẹni kan sọ 30 million per plot. Wọ́n ní ẹbí ní kan sọ 30 million per plot. Bẹ́ẹ̀ ni ìyẹn lákọ̀ sọ fún ẹ̀kọ́ lọ sọ 30 million fún ilé tó wà ń bẹ̀. Ó dẹ̀ sọ fún wa ó lọ bá ẹnìkan ní area commander Gudu. Ìyẹn dìde wá bá mi ń bí. Ẹ̀dẹ̀ sọ fún èmi náà ọ̀rọ̀ yìí kékeré ní lọ́dọ̀ tèmi. Tó máa fi dídá tèmi gan ọ̀rọ̀ mi tó ń gbọ̀ngàn bẹ̀ fámìlì lónìí. Wọ́n tún sọ bá brọ́dà mi kan, ó gbọ́dọ̀ mọ brọ́dà mi yẹn torí fámìlì ẹ̀ náà ni. Ó lọ bá Jazz. Retired commissioner. Ṣubú Alé. Bẹ́ẹ̀ni. Ìyẹn náà tún wá bá mi ń bí. Mo dẹ̀ fi ṣàlàyé fún ọ̀hún tó lè gbọ́n mi nọ́mà. Ẹ̀wù kan tó wà nílẹ̀ yìí kì í ṣe kan tó jẹ́ bàbàrà o. Ẹbí ni kí wọ́n lọ bá. Kọ́ dẹ̀ sọ ìtọ́ ọ̀hún bá mọ̀ pé ọ̀hún fẹ́ máa sọ. Ó tán. Oríṣiríṣi lókun mo wá wò pé tó bá jẹ́ pé ìgbà tí mo ṣì wà léwe ni. Lábẹ́ ìgbà tí mo ṣì ń jẹ́ là ń bẹ̀ ní gbogbo wọn tó ń ṣe wọn ò lè bá mi ṣe. Ṣùgbọ́n ọba ti ká mi lọ́wọ́ kò. Ọba téèyàn bá dẹ̀ ti jọba ó gbọ́dọ̀ farabalẹ̀. Nǹkan tó ń ṣe mí nìyẹn. Abẹ̀fẹ́ tó lóun Awíkonko yìí eléyìí ò ṣe bẹ̀fẹ́ o. Abirùn ní ká máa pè ní. Ọlọ́run Adéoyè Abẹ̀fẹ́. Wọ́n máa jábọ́ ni, wọ́n bá ti lè fún lówó báyìí. Parapapapapapa orí social media ní papapapapapa. Ìwọ Awíkonko, be careful o. Ṣé ń gbọ́ máa torí ń sìn àwa náà ti stop ń bẹ àlọ́ síbẹ̀ mọ́. Tí wọ́n ti pè wá lẹ́jọ́ àjẹyà ti bẹ̀rẹ̀ kóòtù. Ṣùgbọ́n fẹ́ kọ́ lọ mọ̀ yìí pé kóòtù tán lọ ìwọ́n ṣe mistake ni. Ọlábọ̀dé Ọmọlára, you are very stupid. High court ló ṣèdájọ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀tún apẹjọ́ sí high court mi. Wọ́n tẹ̀ pé àpíìn nọ́mbà náà wọ́n lọ sí. Ó sì dá. Yá tó bá sọ pé ìyàwó ni ilẹ̀ ẹbí bàbá mi. Ilẹ̀ ẹbí bàbá mi, ilẹ̀ mi ni. Bá a ṣe ṣe láwòrí nìyẹn. Nígbà tí wọ́n kéde conference, ilẹ̀ ẹbí bàbá, ilẹ̀ ẹbí ìyá, ìwọ tó bá ti sọ pé ó yá máa lọ handle ilẹ̀ ẹni. Ṣé ó ti yé yín? Torí yín ò bá pé, kórí yín pé, tẹ́ ẹ̀ bá mọ ọ̀rọ̀, ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ ọ̀rọ̀ kí wọ́n láyé yín. Ìwọ sọ pé ó ti jẹ́ pé ìpè àwọn ọba nìkan ló ń pè. So ńgbà tó yẹ pé sọkúsọ yìí lẹ máa sọ. No, mi ò allow others to call in. No, I brought him here for an interview. If it is an open debate, anybody can call in. So you, stupid idiot, lè bá mi sọ̀rọ̀ pé kèmi allow others to call in. You are very stupid. Lọ fi mí wé àwọn ìyá ẹ àti àwọn bàbá ẹ àtàwọn ẹ̀gbọ́n ìyá láyà ẹ tàjọ jẹ́rọ̀ nílé. Tó tẹ́ bá ti ríyàn lórí Facebook, ẹ máa sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu. Orí ẹ bàjẹ́. Hùwà tó lè fi dàgbà. Torí mo ń ronú fún gbogbo yín. Mo ń ronú fún yín látẹ̀kọ́. Ẹ sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu. You are not part of the judgment. Tẹ́yìn ò bá sí ní part of the judgment. Ẹ̀yin náà lọ gbé kéèsì tí yín dìde. Ẹ máa rí i pé ẹ jẹ bótó ìyà. Torí mo ń bá yín sọ́nsìn. Mo tún ti ń wọnú ẹbí lọ́nsìn.
pé ká wá bá a ṣe máa tò ṣùgbọ́n orí tó fẹ́ burú délẹ̀ sàárà àtẹ ní láti ṣe níjọ́jọ́ wa máa lé ń jáde lè má mú píìnì jáde ń bẹ̀ torí mò ń bá yín sọ́nsìn ẹgbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹnu ajúwèlé oníkálukú yín kọ̀kọ́kúkọ sábẹ́ program mi ìwọ́dẹ̀ gbàdúrà pé kó tó mi lọ́jọ́ orí ó gbàdúrà pé kó tó mi lọ́jọ́ orí gbogbo bó ṣe sọ sí mi yìí ọmọlẹ́yìn aṣọ sí ẹ̀ gbogbo èyí tẹ́ gbègbèkúgbè tẹ́ kọ̀kọ́kúkọ ránṣẹ́ sí mi ọmọ aṣọ bẹ́ẹ̀ sí yín ọmọlẹ́yìn yín aṣọ bẹ́ẹ̀ sí yín torí orí yín ti dàrú ẹ gbọ́ mi jàre kábíyèsí màá fẹ́ bàbá ṣe ń gbọ́ mi àbí nẹ́tíwọ̀kì tó ti lọ. ó gbọ́ bàbá mi ìyá mi. màá fẹ́ lẹ́yìn ètò bóyá láyè nígbà tẹ́ bá ráyè màá fẹ́ ká ní conference call pẹ̀lú àwọn ẹbí. méjì mẹ́ta kájọ jíròrò. ṣé kábíyèsí sọ́la. ní time wo because mo ní program mẹ́ta ni mo ní lọ́la but ó depend lórí time tẹ́ bá fún mi. ọ̀la. ó depend lórí time. ọkọ sì ní time wo ni lọ́la. ẹ̀yin lẹ́ máa sọ fún mi èmi lè time tẹ́ bá fún mi yẹn èmi máa fi wọ́ọ̀kì ara mi bí báyìí. eléyìí tí mo ṣe gan mo drop program kan fẹ́ lẹ́yìn ni so tẹ́ bá fún mi ní time màá wọ̀ tí bá máa perfect no problem. ọ̀la kí lọ́la náà. ọ̀la Thursday. ọ̀la Thursday. ọ̀la Thursday. normally nígbà wọ́n ṣe bẹ̀rẹ̀ ní 4. ṣáàlè mú ní nǹkan bíi 3. ó dáa. a sọ fún lọ́yàwó náà ti wà. ó dáa. màá bá gbogbo ẹbí sọ̀rọ̀ lórí WhatsApp. a ṣe conference call. torí ṣe rí àwọn ọmọ kéékèèké tí ọ̀rọ̀ yìí tí ó kàn àwọn ọmọ wọn òun ló ń jẹ mí lógún mo lọ́mọ ọmọ mi lè gbàdúrà kí ọmọdé kó má rí ibi tó máa forí bò mí kọ́ máa tó máa gbórílé lálẹ́ mi ò burú débẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀yin jàtijàti tẹ wà lórí kinní yìí lẹ́kọ̀ọ́ tẹ bá rò pé ẹ̀ ń jà fáwọn òbí yín jà fáwọn òbí yín o ẹ fẹ́ ẹnu kọ kiri ni ẹ fi ẹnu kọ kiri bóyá o rò pé bóyá torí pé o jẹ́ ọmọ kóòtù ọmọ èmi gan fúnra mi mo dúró gidigba ṣó yí ẹ gbórí wọlé kó gba hámà lórúkọ mi lálẹ́ àsèmí jẹ tẹ bá rò pé níwèrè má sọ fún pàrọ̀ màlẹ ní ẹ lọ bèrè mi nílé Àwórì ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ ọlọ́mọ plenty wọ́n á sọ fún ẹ pé ẹni mọ òkú ẹni kò mọ bí mo ṣe dáa tó ni mo ṣe burú tó mo dáa ni mo ṣe ń lísìn sí mo wá rí pé pàpà lági ní tẹ́ẹ̀kì iṣẹ́ ọmọ téèyàn lè ràn lọ́wọ́ ṣùgbọ́n mi àṣẹ tèmi fọ́lọ́run nítorí kí ni àwọn ọmọ yín àwọn èso yín tó bọ̀ àwọn ìyá yín tẹ̀ rò pé yìí ń jà fún àtàwọn bàbá yín tẹ̀ yìí rò pé yìí ń jà fún yẹn ṣé wọ́n sọ tọrọ tó wà nídìí ọ̀rọ̀ ilẹ̀ yìí fún yín ẹ jẹ́ kó rí yín pé ẹ yé gbèjà oníjà ẹlòmíì nínú yín jogún ibi tẹ́ wà yẹn ni ẹlòmíì nínú yín tẹ́ fẹ́ kú sórí ọ̀rọ̀ yìí sí ẹ jogún ẹ̀ ni ẹ wá lọ bá àwọn tó ní ọ̀rọ̀ àwọn tó ní nǹkan àwọn tó ní ilẹ̀ iye tẹ́ sọ ó ti tẹ́lẹ̀ ká sọ yẹn ó ti pọ̀ jù ẹ ṣàánú wa ẹ wò gbà táwa náà ti ń gbé bí ẹ máa dúnàádúrà ní Àwórì ò le tó yẹn àwọn ará àta ló jẹ́ ká mọ Àwórì gbọ́n àwa lágọ̀ jù a lè fojú wa tọrọ ṣùgbọ́n ìyìn ará àta lẹ̀ ń kọ́ wa lóró tẹ́gbẹ́ tá bá ti dà yín pọ̀ ẹ wá sọ pé yìí jẹ́ bákan jẹ́ bàbàrà ẹ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ lálẹ́ fún wa ẹ máa kílẹ̀ mú pé yìí náà ti dọmọ Àwórì ẹ̀yin náà ti dọmọ oníkíní kan ẹ̀yin lẹ̀ ń kọ́ wa lóró èyí tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tó tútù jáde lẹ́nu kó tó di pé kìíní ó pin yẹn kẹ̀dẹ́ bíbà ẹ wá gbé fara ẹ lọ gbé fún Awíkonko ṣé Awíkonko sì tún kí ló máa bá yín ṣe sí ó yá mò ń retí ẹ ti sanwó fún ìyẹn ti pariwo ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe ẹ lọ bèrè lọ́wọ́ ta ló ń pè mí please calling me nobody should call me jare I'm on program ẹ lọ bèrè lọ́wọ́ Sunday Igboho Awíkonko yìí ló sì dóko ó sì dé bèbè kò lè ṣoríire mọ́. nígbà tó padà lẹ́yìn ṣé kò tún bẹ̀rẹ̀ sí ní ibu padà ẹ̀yin ọ̀dẹ̀ burúkú yìí ọ̀dẹ̀ nìyí. èmi á ṣèwọ̀nba
Elédùmarè tó rán mi láti ṣe màá bá àwọn ẹbí sọ̀rọ̀ tí bá bá àwọn ẹbí sọ̀rọ̀ màá wá bí gbogbo ẹ̀ bó ṣe máa ó lé mi ò lẹ́rù Ọlọ́run lọ́kàn ó máa ṣe o ṣe ń gbọ́ ó lé mi sọ̀rọ̀ nítorí owó tèmi fẹ́ collect nítorí owó tí mo ti gbà ó nítorí owó tí mo ti gbà ni mo ṣe sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ yìí ó ò ní rówó ná ó ò ní rájé jẹun àdàbí tí mo bá gba ayé pè ní àdàbí tí mo bá mọ àwọn tí mo bá sọ̀rọ̀ tí mo bá mọ̀ wọ́n rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ò ní rájé jẹun láti sìn ín lọ ajé àdì ọ̀tá ẹ̀ wàá rí mi nílẹ̀ wàá pè lówó torí pé òpùrọ́ mẹ́lẹ́dàá mi. ó pa irọ́ mọ́ ẹlẹ́dàá mi oyún inú apurọ́ mọ́ ẹ àṣẹ ìdí apurọ́ mọ́ ẹ ọmọ ilé apurọ́ mọ́ ẹ igi igbó apurọ́ mọ́ ẹ atẹ́gùn apurọ́ mọ́ ẹ àdàbí àṣẹ ọ̀rọ̀ mi kò yí padà ọ̀rọ̀ lórí burúkú ni èpè tẹ́ fẹ́ máa gbà nìyẹn á dáa fún yín jàre bàbá mi. Oge ìyá mi. À á sọ̀rọ̀ àwa bá ṣe máa bá lágbára Ọlọ́run kọ́ bá mi ṣàánú kọ́ rántí ẹgbẹ́ ká ro ti àwọn ọmọ kéékèèké gbogbo àná la mọ̀ bí owó yẹn ó ti pọ̀ jù àwọn náà bẹ̀bẹ̀ scout Awíkonko ló sì ilẹ̀ bàbá ẹ̀ ló sì máa pín fún yín ẹ ṣé bàbá mi gbogbo àtọ̀ yín à máa sọ̀rọ̀ ẹ fún mi ní ìwúre o kẹ́ tó kúrò níbí o ẹ wúre fún mi o. Ìyá mi ọmọ ojú náà máa gbẹ̀bí òmùwẹ̀ ọmọ káfọ́ pa àgábàjẹ́ àgábò kèdè kí lọ́wọ́ akọ̀dé lè ṣe ni mo lọ́wọ́ wá pàrọ̀pá àmúrò kejì ọmọ alágbòdo dúró ọ̀nàjà dúró ọ̀sánmọ́ náà kọ̀ tó ti di gbogbo kí ti gbé o. Àdúrà àgbà òní ṣiṣẹ́ òní ṣiṣẹ́ òní ṣìmú wáríwárùn ní bẹ́ẹ̀ ni pọ̀ iye mọ́jú òpó láyé àfihàn àbí olóògùn oníṣìṣàsùn mẹ́rìndínlógún afúnijẹ má fi jẹ̀sà máa kégbè lẹ́yìn fún ẹ tó bá mú mi ò ní pẹ́ lórí àwọn ọ̀tẹ́ tó bá mú mi máa pa wọn lórí wàá máa lọ rí wàá máa bọ̀rí àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu mi ò ní wẹ́ tí ó ní ṣẹlẹ́yà ó ní pòfo ó ní pẹ̀lú wàá máa lọ rí wàá máa bọ̀rí ìlú ìṣẹ̀rí á gbé gbogbo wa o ẹ̀rọ ọ̀tá jámìdì náà á gbé gbogbo wa o àgbò yìí olúńlá àwọn náà á gbé gbogbo wa o ìlú ìjókòó àwọn gbé àwa náà báyìí o bó ṣe máa rí nìyẹn o. Ẹ ṣé bàbá rẹ̀ gbogbo àtọ̀ àṣẹ o kábíyèsí o gbogbo ẹ̀yin ọmọ olúwẹ̀wù yìí wà líbẹ̀ gbogbo àtọ̀ wí o kí ti gbé líbẹ̀ o. Èmi náà máa tó wá sọ́dọ̀ yìí láìpẹ́ yìí. Okay sir. Ibi tó wà náà ó gbére. All right sir. Cheers. Ṣé rí ẹni tó bá ń purọ́ fún ẹ̀yin ọmọ Nàìjíríà òun lọ̀rẹ́ yín ó ṣe jàre ìyá ẹ àti bàbá ẹ àtẹntàwáwò àti déédéé mi gbogbo ohun tó sọ síbí báyìí mo fi ta wọ́n lọ́rẹ gbogbo ẹ̀yin tẹ́ wá síbí tẹ́ wá kọ̀kọ̀kúkọ àdàbí tí mo bá mọ ẹnìkankan nínú yín rí in person àdàbí tí mo bá ti bá ẹni yìí sọ̀rọ̀ rí tí mo bá mọ ẹni tó jẹ́ kó tó di pé ètò yìí bẹ́ẹ̀ kó tó di pé mo rí fọ́tò Awíkonko tó bá jẹ́ pé kó ba lè dá ni mo ṣe jáde tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ sí mi ẹlẹ́dàá mi á dáa fún gbogbo yín ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ti mọ ẹni yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kó tó di pé I took it upon myself to reach out to everybody just to
to find a way tẹ́ fi máa jọ gbé. Ẹlẹ́dàá gbogbo yín pátápátá ní community yẹn kó dáa fún mi. Gbogbo nǹkan tó ní kálukú yín dẹ̀ sọ kó jájẹ mọ́nú fún mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò mọ ẹnìkan kan, ẹ̀yin tẹ́ wà tẹ́ sọ tẹ́ ṣépè tẹ́ sọ̀sọkúsọ tẹ́ sọ, mi ò mọ̀ yín rí, mi ò dẹ̀ mọ ẹni tó sọ̀rọ̀ yìí, mi ò mọ̀ rí in person, àjọ sọ̀rọ̀ rí kó tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Gbogbo yín ẹ ní rí olóore. Àánú Olúwa Ọlọ́run ìjọ mímọ́ ti Celestial ó máa jìnnà sí yín. Gbogbo bí tẹ́ bá dé báyìí wọ́n máa sọ̀rọ̀ òdì sí yín ni. Torí olórí burúkú lẹ̀yin ọmọ Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá. Olóore yín òun lẹ máa sọ dòṣìkà, ẹ ní rí oore. Orí ìyálà ìyá ẹ ti gbéṣù, orí bàbá ńlá bàbá ẹ ó ti gbégi. Gbogbo ibi tó bá rìn sí láti ní ìlọ́kọ sílẹ̀, o ò tún rójú àánú Ọlọ́run mọ́. O ò rí tọmọdé, o ò rí tàgbà. Ẹrù tí wọn kì í tú wọn máa gbé wá ka ẹ mọ́lẹ̀. Àṣẹ ọ̀rọ̀gùn kò yí padà. Ìwọ Yusuf Pópóọlá àti gbogbo yín pátápátá ní kọ̀ọ̀kan tẹ́ sọ̀rọ̀ òdì sí mi. Kò sí bí ahọ́n ṣe lè gùn tó kì í yọpin lójú. Ẹ ní ṣe kí ni? Ẹ ní gún